gbogbo ètò tí wọ́n ṣe fún pátápátá ọmọ yẹn padà kú ni ọmọ yẹn padà kú ni. Islam tó sọ fún pé dáríwù lè mọ̀ fásit muqaddam alájálíbi lè mọ̀ sọ́ọ́lì táwọn àfọ àti wọn ni kọjá sórí wọn pé tí nǹkan méjì bá pàdé báyìí aburú leléyìí dáadáa leléyìí ṣùgbọ́n àmọ́ pé dáadáa yìí Islam ló ń bá lọ aburú yóò bá Islam lọ á wà gbé méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn tá a bá ní ká ti aburú tí ò bá Islam lọ yìí sáà lágbára àti lè ti lọ tí nǹkan kan ò ní sàwà. ìgbà tá a sọ̀rọ̀ nípa egun Oloolu tọba àlùbàdàn tó ní kégun Oloolu mẹ́jáde àkọ́kọ́ ọ̀rọ̀ tọba yẹn sọ nígbà tí mi gbọ́ mo rí pé mùsùlùmí lọ́ba àlùbàdàn ó sì láwọn àfáà lẹ́gbẹ̀ẹ́ mo dẹ̀ tó sọ kí nìkan pé àfáà pọ̀ àlùbàdàn mo dẹ̀ káyà àfáà tó wà níbàdàn ọba tó ní kẹ́nì kankan mẹ́jáde nílùú òun ló mọ tó rí ńjọ tó ti ní kẹ́nì kankan mẹ́jáde àfáà àlùbàdàn wo ló jáde lọ́wọ́ fún sọba yẹn àárí nípa ọ̀rọ̀ egun Oloolu tí mi sọ ní bóyá bí ọjọ́ mélòó sísìn báyìí. Àkọ́kọ́ adúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n wo fídíò wa tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ tó bá láàka ẹ̀mú àwọn tí wọ́n mọ̀rọ̀ gbọ́ tí wọ́n dẹ̀ ní ọpọlọ tó máa fi digest ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ gbé yẹ̀wò wọ́n dẹ̀ wá rí pé ọ̀rọ̀ yẹn pé bó ṣe rí náà ní onímísọ yẹn adúpẹ́ lọ́wọ́ yẹn. Àwọn tí wọ́n dẹ̀ ń kọ́ bó ṣe yé wọn mọ́ torí pé ọpọlọ tẹ́ máa fi gbọ́rọ̀ tẹ́ rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ojú tẹ́lómi dẹ̀ máa fi wo ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni akí àwọn náà tó bá yé wọn jù báyẹn lọ ni náà bá mọ̀ bù mí kálàbà sí dáadáa fún wọn. Ọ̀rọ̀ ẹ̀sìn ni mò ń sọ fẹ́ni tó bá gbọ́ yé mo dẹ̀ ń sọ pẹ̀lú mímọ̀ àti ẹ̀kọ́ kì í jẹ́ pé pẹ̀lú ìfẹ́nu. Àwọn èèyàn ń tag Islam lórúkọ burúkú kò sí ẹ̀sìn kò sí orúkọ tí wọ́n pe Islam ẹ̀sìn apààyàn ẹ̀sìn mujẹmujẹ kò sókọ náà tí wọ́n pe Islam. Kátà Ànábì Muhammad sallallahu alaihi wasallam orúkọ tí ò dáa ni wọ́n pe Ànábì kódà àwọn míì wọ́n ń bú Allah subhanahu wa ta'ala lẹ́nu wọn. Ọmọ kan recently ó ti jáde báyìí ó kéwú dáadáa ó dẹ̀ mú àyà Al-Qur'an níbà ó dẹ̀ tú tiẹ̀ ó ṣe tàhàwílù fún àwọn àyà kọ̀ọ̀kan ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ ó ń papọ̀ mọ́ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà wa yìí nípa àlámọ̀rí Islam ọmọ náà kéwú ṣùgbọ́n adúgbò fáwọn àfáà wa ẹni tó bá ń gbọ́ kí lẹ́nu àfáà náà ó sọ pé àfáà náà kọ́ ló sọ̀rọ̀ yẹn ni ládẹ̀mọ̀ pé orientalist ni ọmọ yẹn kí mo fẹ́ lò ń bẹ̀ ọ̀rọ̀ ọmọ yẹn ó kàn mí kò dẹ̀ kàn mí for now tí mo fẹ́ lò ń bẹ̀ ni wípé ọ̀rọ̀ tá àfáà yẹn wá ń sọ ó wá tálì mọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ pátá mo wá lọ ka comment àwọn tó ń ṣàdúrà fún ló pọ̀ jù torí pé wọ́n relate ẹ̀ mọ́ ọ̀rọ̀ táwọn àfáà míì náà ń sọ wọ́n wá ń gbógun fọmọ yẹn púpọ̀ àti òbádẹ́ gbọmọ yé báyìí náà àmì ìmọ̀ bùnmi ní báyìí wọ́n sọ pé légún lèmi náà ẹlẹ́bọ ní ọ́ nígbà tí ò gbọ́ yé èmi sáwọn ìpẹ́ni bá rí mi bí mo ti gbó bí mo sọ yóò mọ̀ kí mùsùlùmí òdodo ni mi. Islam ẹ̀sìn tó dáa ni tó dẹ̀ kọ́ alẹ́ pọ̀ ṣùgbọ́n a níṣòro àwọn àfáà lé ni ẹ̀sìn ànábì dáa púpọ̀ kò sí sẹ́kọ̀tà ànábì kọ́ wa kódà tó fi mọ́gbà tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ànábì kọ́ alẹ́ kọ̀ báyìí tó dẹ̀ wà nú àkọọ́lẹ̀ àwọn àfọ̀mọ́ káyà nípa tó dòdòdó àdìfẹ́ ànábì tó dòdòdó wọ́n á dẹ̀ mọ establish ẹ̀ pẹ̀lú ìfẹ́ inú tara tiwọn gangan wọ́n á mọ establish ẹ̀ pẹ̀lú báwọn ṣe rí gangan yóò wá jẹ́ nira fáwọn èèyàn wọ́n wá mọ tag Islam lórúkọ burúkú. ìgbà tá a sọ̀rọ̀ nípa egun Oloolu tọba àlùbàdàn tó ní kégun Oloolu mẹ́jáde àkọ́kọ́ ọ̀rọ̀ tọba yẹn sọ nígbà tí mi gbọ́ mo rí pé mùsùlùmí lọ́ba àlùbàdàn ó sì láwọn àfáà lẹ́gbẹ̀ẹ́ mo dẹ̀ tó sọ kí nìkan pé àfáà pọ̀ àlùbàdàn mo dẹ̀ káyà àfáà tó wà níbàdàn ọba tó ní kẹ́nì kankan mẹ́jáde nílùú òun ló mọ tó rí ńjọ tó ti ní kẹ́nì kankan mẹ́jáde àfáà àlùbàdàn wo ló jáde lọ́wọ́ fún sọba yẹn àárí látàlíyàm lóní kò sí àfáà Ìbàdàn kán tó jáde tá a sì láwọn àfáà ńláńlá nílùú Ìbàdàn òun wọn dákẹ́ ni ìwà jẹ́ pé ẹ̀ náà dákẹ́ ìmọ̀ kan kì í jẹ́ kí wọ́n dákẹ́ pé wọ́n ń ṣàbòsí fún Islam wọ́n dákẹ́ tí wọ́n ké tó yé wọ́n dákẹ́ sẹ́lá mo ní gbọ́ ọmọ kéw àfáà Akíndélé ò sí Ìbàdàn bàbá ọlọ́run ò sí Ìbàdàn mádùlù harọ́bì ò sí Ìbàdàn kò sáwọn tí wọ́n pọ́ kí tó yẹjú mẹ́ẹ̀ àwọn alùsùn ò sí Ìbàdàn nígbò tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ń gbé àwọn ni wọ́n mọ tó ń ṣẹlẹ̀ àwọn ni wọ́n mọ bí nǹkan ti rí ló jẹ́ dákẹ́ wọ́n jẹ́ correct dídákẹ́ wọn dídákẹ́ tó dáa ni tó dáa púpọ̀ ọba tó ní kéèyàn má jáde ọmọ tó wá jáde nìyẹn tó fẹ́ lò fẹ́nu pé mo fẹ́ òwò kò tó wá jáde ó kàn fídíò rẹ̀ kì í jẹ́ kó pàdé one on one ó mú fóònù ẹ̀ ó dẹ̀ fídíò Oloolu yẹn ọmọ yẹn nìyẹn o kí láti bọ̀ tán ọmọ yẹn ṣé bẹ́ẹ̀ ẹ̀rí RIP mo jọ kọ́ sí fídíò kan ọmọ yẹn sọ pé òun pọ ẹ̀jẹ̀ pé òun bleed kò dúró
wọ́n yìí tàbí ọmọ yẹn ó lóun fídíò rẹ̀ kì í jẹ́ kó ń pàdé ẹ̀ wọ́n wá ní kí ló ṣẹlẹ̀ sí ẹ ó lóun bẹ̀rẹ̀ sí bleed ẹ̀jẹ̀ yẹn ò dẹ̀ dúró wọ́n lọ ṣe àwọn sacrifices fún ọmọ yẹn níbi tó ti gbẹ́ran kọ́rùn báyìí ọmọ yẹn náà lẹ́rìí tí wọ́n fárí fún yẹn gbogbo ètò tí wọ́n ṣe fún pátápátá ọmọ yẹn padà kú ni ọmọ yẹn padà kú ni. Islam tó sọ fún mi pé dáríwù lè mọ̀ fásit mùkọ́dàm alájálíbì lè mọ̀ sọ́ọ́lìhì táwọn àfáà tí wọ́n ní kọjá sórí wọn pé tí nǹkan méjì bá pàdé báyìí aburú leléyìí dáadáa leléyìí ṣùgbọ́n àmọ́ pé dáadáa yìí Islam ló ń bá lọ aburú yóò bá Islam lọ á wà gbé méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn tá a bá ní ká ti aburú tí ò bá Islam lọ yìí sáà lágbára àti lè ti lọ tí nǹkan kan ò ní sáwà tá a bá rí bá a lágbára bá a lè ti lọ tí nǹkan kan ò ní ṣe kíni tí ò ní sáwà tí ò ní sí wá ṣẹ̀rí àní ká ti kàn ẹ́ dànù àmọ́ tó bá ní túmọ̀ sí pé a lágbára tá a bá ní ká ti lọ fìtílẹ̀ ló ti fẹ́ ṣẹlẹ̀ gbogbo tàkíkù mọ̀sọ́lì ànábì lórí bá búrò sí ní ṣe wá ni gbogbo pèpè rárá pátápátá látòkè délẹ̀ ẹ̀ ń kírun mọ́sálásí wọ́n sì lẹ́gbọ̀ọ́ lọ pèrún àìlá àwọn òkúta bá lọ pèrún àìlá tí wàhálà bá ṣẹlẹ̀ sábòrí wa bá ní ó borí wa tá a bá rí pé tó ní ká má lọ pèrún pé wọ́n lágbàjọ á lọ àyìn lọ mọ́sálásí ni o àyà kírun lè wa ni a ní sọ wípé tá a fẹ́ kírun bí wàhálà bá ṣẹlẹ̀ ńkọ́ tágbára wọn bá tí ó wà di ju tiwa lọ ṣẹlẹ̀ àníká ju ẹlẹ́fun mi kò tó tọ́ pàápàá lọ mọ́sálásí lẹ́gbọ̀n ọba àlùkò sọ wípé ẹ má jáde o ọba tó ní ìlú ẹ tó mọ tó ṣẹlẹ̀ nílùú ẹ má jáde o látago 4 gbogbo àárọ̀ aago mẹ́wàá aago 11 12 aago 1 aago 2 3 ẹ lọ́jà yẹ lọ́tajà tó bá dẹ̀ ti wá dago 4 olúkálùkù máa lọ lẹ́yìn obìnrin nìkan ni o nítorí pọ́ba yẹn máa burú tó lè ṣẹlẹ̀ kò ní fẹ́ ká burú kan gbogbo ọmọbìnrin ìlú Olóòlù yẹn tún wá níbi tí máa ń gbà ó lójú ọ̀nà ìjẹ́ kí gbogbo Ìbàdàn ló fẹ́ tọ̀ Ọ̀fà ni mí ní sọ̀rọ̀ ẹ̀ ká ní eégún Olóòlù ó gba Ọlọ́fà wí kí wọ́n ẹ má jáde o ṣé báwo obìnrin òkè ní kọjá gbé Ọlọ́fà wí ni ṣẹ̀rí àgẹ́ni ká tẹ̀ láṣẹ ọba tó bá já sí wípé ìtọ́ba yẹn pa wá láṣẹ fún tó lè má láàfíà fún wa ni ṣẹ̀rí àní ká tẹ̀ láṣẹ àfáà olóníṣẹ́rẹ́ òní ká tẹ̀lé kó sọ ká gbọ́ àfáà òní ó sọ bá àfonífẹ́nu ń táwa ń sọ nìyẹn ọmọ tó wá jáde nìyẹn o òní wọ́n ń fárí fún yẹn o wọ́n kọ́ gbé ẹran fún bí àtògbè kọ́rùn ìjọkọ ṣe fídíò kẹmàrí fídíò yẹn wọ́n mọ́ gbẹ̀rẹ̀ fún ogógbé kọ́rùn wọ́n tún dájú wọ́n fárí fún gbogbo sacrifices wọ́n ti fún pálábátá ó padà kú náà ni kí wá ní géènì àwọn òbí tọmọ yẹn o àtàwọn àfà tí wọ́n sọ pé ọba sì lè ní káwọn yẹn mẹ́ta ni kí ni géènì àwọn òbí ọmọ báyìí ní ìṣẹ̀sọ fún àbọ̀ ọmọ gẹ́gẹ́ fún rẹ̀ kí ni géènì rẹ̀ báyìí wàláì Islam ẹ̀sìn tó dáa ni gbogbo àfáàyè Nàìjíríà secular state ni wá gbogbo ẹ̀sìn pátá ló wà ń bẹ̀ tíjọba wá dẹ̀mọ̀ bẹ́ẹ̀ constitution wá dẹ̀mọ̀ bẹ́ẹ̀ àfáà kan ò lè dí ẹnì kankan lọ́wọ́ ní Nàìjíríà pé kó má sin ẹ̀sìn rẹ̀ àfi tẹ́tọ̀ ọba amára ìtẹ̀ ló kù kóòtù lẹ́tì pàdé bẹ́ẹ̀ lẹ́lẹ́sìn kan àfáà kan ìmáàmù kan kò lè dí àwọn Christian lọ́wọ́ pé ká má lọ tọ́ọ̀tì wọn kò tó bẹ́ẹ̀ láti dán lọ́wọ́ báwọn náà ò sì gbọdọ̀ dá àfáà lọ́wọ́ pẹ̀lú lọ mọ́sálásí Christian kan ò tó bẹ́ẹ̀ àti dí oníṣẹ̀sí lọ́wọ́ àwọn tí wọn kírun tí wọn lọ mọ́sálásí tẹ́nìkan mọ̀ ṣe ìṣẹ̀ṣe wọn kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ àfáà ò tó bẹ́ẹ̀ torí pé àjọ ní Nàìjíríà ni àìsí Islamic State lakum dinukum waliya din aláàgán sọ bẹ́ẹ̀ ẹ̀sìn tí kó máa jẹ́ tí Islam ti wá kó máa jẹ́ ti wá Christian ti wọn kó máa jẹ́ ti wọn tẹ́nìkan kan gbọ́dọ̀ fáwọn ẹnì kankan nínú gbogbo wa ẹnì kankan kò gbọ́dọ̀ disturb ẹnì kankan nínú gbogbo wa ṣùgbọ́n táwọn aláwọn sẹ́ẹ̀sì àwọn pẹ̀tù ẹ̀yẹ mọ́gbà bí o àwọn tó ní kẹ́ mọ́gbà bẹ́ẹ̀ náà fẹ́ ká burú ṣe náà ni ẹ̀yin wá ní àágbà bẹ́ẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ sọmọ tí ló wá kú báyìí àbọ̀mọ tí náà ń dán rí fún túláàsì kan sínú ẹ̀sìn gbogbo agbára ta ní gbogbo mùsùlùmí gbogbo àfáàyè agbára ta ní pé ẹ ṣe wáàsí fún wọn pé ẹ má gbégun mọ́ ẹ má ṣẹbọ mọ́ gbogbo agbára òjò bá wọn kódà tún gbọ́dọ̀ bú wọn ẹ gbọ́dọ̀ bú wọn ẹ tún gbọ́dọ̀ bú òòṣà wọn ẹ sọ pẹ̀lú làákàyè ìdíwú ila sabili rabbik bil hikma wal mau'izatil hasana aláàánú wáàsí tó dáa tó lẹ̀ ẹni kẹ́ bá wọn sọ tí wọn bá gbọ́ wọn á gbọ́ tí wọn bá ní gbọ́ wọn ò ní gbọ́ níjọ́ tí wáàsí wà lè kankan ṣe é mọ́yé mùsùlùmí tó ti kúrò ní Islam kí ló tà ní wọn dá padà síbẹ̀ níjọ́ tí wáàsí ò lè kankan tí wọn bàbá yìí ń bẹ láyé mo sọ pé nílùú Ọ̀fà wa tí wọ́n ti ń gbé eégún Olóòlù ń bẹ ń lu Ọ̀fà eégún alápásápá ń bẹ ń lu Ọ̀fà eégún paramọ́lẹ̀ ń bẹ ń lu Ọ̀fà eégún alágbọ̀n ń bẹ ń lu Ọ̀fà eégún lèkélèké ń bẹ ń lu Ọ̀fà eégún pàjẹ́ ń bẹ ń lu Ọ̀fà sógun làwọn afáàfin lé wọn wọlé ni àdúrà lọ́wọ́ bá a pa ẹbọ rẹ̀ ń lu Ọ̀fà èèyàn mi ò ló wá kú sí níjọ́ táwọn afáàkọ́ fẹ́ bẹ́ẹ̀ jà ńjọ́ yẹn kò dẹrùn lọ́jọ́ yẹn
tọ́yẹ fagilé lé wọn wọlé kò dẹrùn. Àwọn eléégún yẹn náà jáde tán. Ọba Mustapha Babaláwo Ọlánìpẹ̀kun Aríwájòyè olóńbi eégún olóòlù lọ́yẹ ńdọ́ tẹ́lẹ̀ olóòlù ọ̀fà gẹ́gẹ́ fẹ́ jáde ńdọ́ tá àfa àtàwọn eléégún já tí olóòlù ọ̀fà gẹ́gẹ́ tó wá fẹ́ jáde ó ti gbégún rẹ̀ ó sì gbà fún lọ. Mo nílé wa ní eégún olóòlù ọ̀fà wà ilé wa ní ọba Ṣáájòyè eégún olóòlù ọ̀fà tá à ń dakọ̀ ilé ọba Ṣáájòyè ló wà. Àfa sì kọ́lé ọba Ṣáájòyè kí táwọn àfa ilé ọba Ṣáájòyè gbógun ti jọ náà ẹ̀mí ó sùn ni kẹ́mi bá wá sùn jọ náà lọ bóyá ọ̀tá wa náà bá wà ní tí tó gbógun lọ níbo làwọn ti wà lónìí. Àdúrà làlágbà gbogbo lágbára kínú yóò sógun ń sì máa bóde ń dájí eégún olóòtú lọ́ba Ṣáájòyè ìdájí ní òbòde tó máa lùgbàgbọ́ tó máa dẹ́kun epo tó máa dẹ́kun lé lórí. Ẹ má jà fìfẹ́ ẹnu sí dáa wá. Ìsìláàmù ní ojú òpó tá ànábì tọ̀ tó sì ní àtọ̀. Ànábì dé Mọdínà ó bá Yẹhudi wọ́n jọ jòkó wọ́n jọ dáálọ́gì láàrin ara wọn ni wọ́n sì gbégbé àlàáfíà. Ń táwa ń sọ nìyẹn kì í jẹ́ kí wọ́n pè ní sọ̀pọ́ọ̀tì wọn wípé mùsùlùmí lèmi ẹni tí ń gbégún òun jẹ́ oníṣẹ̀ṣe kò jọra wọn ẹ̀sìn tiwọn kó máa jẹ́ tiwọn tèmi kó máa jẹ́ tèmi ṣùgbọ́n tó kà nínú ẹ̀sìn mi òun lèmi ń ṣàlàyé. Kì í jẹ́ pé agbógun tí wọ́n pé ẹ̀sìn ọba sọpá àgbọ̀nà jáde ọba tó ní ká má jáde torí aburú yẹn ni o aburú yẹn ló padà wá sọmọ yìí o ọmọ yẹn kó RIP lẹ́rí yẹn tó kàn ya fọ́tò rẹ̀ lásán ẹ̀yin àfáwọn ẹja àdẹ́jẹ́ tiẹ̀ ẹja ṣe wá sí fún wọn. Ọlọ́run ní wà nábì ẹni tó tọ́jú ànábì dàgbà ilé kèfèrí ló gbé dàgbà o ìṣẹ̀lẹ̀ mùsùlùmí ànábì gbé dàgbà o ilé kèfèrí ànábì gbé dàgbà. Wọ́n dẹ̀ sí dáadáa pẹ̀lú ànábì ń bó ti fẹ́ jáde kó láyé ń sá ànábì pé bó sọ pé la ilaha illallah ó ń fọ́ tiẹ̀ láàrin wà nábì innaka la tahdi man ahbabta ọ̀ lè fẹ́ tó bá wọ ọmọ náà walakinna Allaha yahdi man yasha. Allah subhanahu wa ta'ala ẹni tó bá wù òun kó mọ̀nà òun ló fi mọ̀nà kódà bẹ́ẹ̀ sí wá sí fún ẹ̀mí ló so mọ́ Islam. Ìwà ìṣèwà pọ̀ tó lónìí àwọn èèyàn ń dire ní àbáwọn èèyàn ń pọ̀ nínú Islam sí àwọn orientalist wọ́n ti bóde wọ́n ka Kùránì wọ́n tún mọ Kùránì ká ju yín lọ àdìsí ànábì wọ́n mọ̀ ju yín lọ wọ́n gbọ́ lábá fún sí án ọmọ yẹn ti jáde ó kọ́ àfa àti ó takú rẹ̀ ayàwó lọ fẹ́ ká tí ò ní bọ̀ tún ká bí bá ti wọ̀ tó bá yí ọ pé àwọn orientalist òun làwọn eléyìí àwọn Europe ló sponsor wọn wọ́n dẹ̀ kọ tírà tó pọ̀ jàrá láwọn orientalist wọ́n kọ Muhammadu fi Mẹ́kà Muhammadu fi Madina wọ́n kọ tírà pọ̀ tí wọ́n kọ sẹ́yìn tó takú wọn kí ó tún ẹni ọmọ yẹn ti jáde báyìí ìsọ̀rọ̀ tó pọ̀ gan ó dẹ̀ ń ka ké ó dẹ̀ ka dìtà nábì ó dẹ̀ ní Islam pé ẹ̀sìn òfin Islam wọ́n wá ní táwọn afáàkì wọn tẹ̀ jáde ó yá ó kú ké gbogbo kí táwọn afáàkì báyìí ó yọ báyìí ó ti ní gbé gbogbo tí táwọn kúta ó yọ báyìí ó ń gbé ni ẹ̀jẹ̀ àti Islam bá ti gbé wa dá wà ó ní method ìyẹn lè kí gbogbo kí ayé tí ó ní mọ̀ padà wà yóò kàn mọ́ bá àkẹ́jẹ́ èso ni pẹ̀lú àníyàn wípé òun fẹ́ ṣe ìdìfá òfin Islam yóò sì ṣàkóbá fún Islam gbogbo àwọn kó sára lẹ́kọ̀ọ́ tí wọ́n di Christian why sáré ẹ̀kọ́ padà ni mọ́ ẹ̀wọ̀n mùsùlùmí tó ti di Christian sáré ẹ̀kọ́ padà ni tí wọ́n fẹ́ sílẹ̀ lẹ̀ wọ́n sì gba àbúmí lọ ọmọ tá ń pè ní ta lọ́lọ́ àbí ta ń tọ́ lọ sí mùsùlùmí ni gbogbo àti tako Islam lónìí mùsùlùmí ni wọ́n wá ìjọ táwọn èèyàn tí kí ó tó bá tí wọ́n tako Islam báyẹn tí wọ́n dẹ̀ ń wẹ̀ tí wọ́n dẹ̀ ń kírun Islam dá o gbogbo àwọn orúkọ tí wọ́n tag Islam yẹn Islam ẹ̀sìn apààyàn ẹ̀sìn mujẹmujẹ ẹ̀sìn Boko Haram ta ló jẹ́ kí wọ́n tag Islam báyẹn àwọn àfáàní níbi ká gbé wá àsìkò lè kankan ká mọ gbólé pẹ̀lú àzì ńgbà táwọn náà fẹ́ gbégbó àwọn ẹ̀sọ́ ọmọ Ìbàdàn àwọn afọ Ìbàdàn dákẹ́ ẹnu wọn jẹ́ kí wá ní tiwa akẹ́ni ẹ̀dákọ̀ ẹ̀mọ kírun ó tán wáwọ̀ kí wọ́n kò kàn wá ẹ̀tọ́ ni pé ẹ̀mọ kírun ẹ̀mọ gbẹ̀gùn mọ̀ kò jù bá lọ kì í jẹ́ pé àmọ̀ fẹ́nu gún egun wọn tẹ́ ẹ bá ti bú egun wọn wọ́n bú ànábì Muhammad Allah sọ pé la tasubbu alladhina yad'una min dunillah àwọn tí ò bá ń kírun ẹ̀mọ bú wọn àwọn tí wọ́n ń pe nǹkan míì lẹ́yìn Allah tán ń gbé egun tán ń bọ Ṣàngó tán ń bọ Ọya tán ń ṣe bótán tí wọ́n ṣe ìṣẹ̀ṣe Allah ní ẹ gbọ́dọ̀ bú wọn o torí tẹ́ ẹ bá bú wọn wọ́n bú èmi Allah gẹ́gẹ́ ó sì bú ànábì wọ́n tún wá bú Islam ṣe gbàgbé ayé àyẹn ni abẹ́ Allah subhanahu wa ta'ala ẹ̀sìn rẹ̀ kálá fi yọ àjùbá ẹ̀ lọ èyí tó kàn wá nù àwa tá a dẹ̀ ti mọ̀ kálá fi wá mọ́ ni ìwọ́n tó wà mọ́ kọ́mẹ́ntì jẹ́ tọ́fẹ́ bó ṣe yí ọmọ nù ọba kò ní kéfì that is your family problem ọba àníkíní kan problem n tó yé mi tèmi mọ̀ n lè mi sọ tó yé mi tó dẹ̀ kílẹ̀ sí mi tí mo mọ̀ n lè mi sọ yẹn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.